Àwọn àgbà bọ̀ wọ́n ní bí ò bá síṣu kí la fẹ́ pè yán, bí ò bá ságbàdo ẹ̀jọ̀ kí la fẹ́ pè lẹ́kọ. Òpó ilé báyìí náà ló gbélé dúró, àgùntànlẹ̀ báyìí ló ní họ́wùhọ́wù àwọn olóní kìnlàkìnlà. A kí yín o, a dúpẹ́ lọ́wọ́ ọba mi Èdùmàrè tó tún náà lè padà wá sórí ètò yìí lónìí láti tẹ̀síwájú ìtàn Asúnkúnsímú Fikúnpamọ́ èyí tí mò ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ mọ̀ pé a ti bátàn náà débì kan. Ká má jẹ́yìn lólùfẹ́ wa, ká má jẹ́yìn tàn mọ́, ká má dàyín lágara. Ẹ ṣeun o. Bóyá ẹ máa bá ń ká lọ. Ìtàn Asúnkúnsímú Fikúnpamọ́ ìtókù rẹ̀ rèé o. Ibi mo bá ìtàn náà dé, òun níbi tí Àmọ̀kẹ́ ti gbé ìkòkò omi tádàdé gbé kalẹ̀ tó fi ṣọrọ̀ ajé. Ó da omi inú rẹ̀ nù, ó sì fọ́ kòkò náà mọ́lẹ̀ pẹ̀lú ìbínú, ó sì bá tirẹ̀ lọ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀. Aládé wò báyìí pé ṣé lórí ọ̀rọ̀ àfẹ́ra ẹni náà ló fi gbé kòkò omi tí mo fi ń ṣọrọ̀ ajé ó sì fọ́ mọ́lẹ̀. Àmọ́ o, gbólóhùn tó jáde lẹ́nu Àlàdé náà ni wípé àfàgò kẹ́yìn àparò, òun ojú ń wà lójú rí. Àlàdé ò tún fi ṣèbínú rẹpẹtẹ, ó sì palẹ̀ mọ́ àwọn ìkòkò omi rẹ̀ àfọ́kù tí yóò bá ń pè lápáàdì, ó sì palẹ̀ mọ́ rẹ̀ ńlẹ̀, ó sì kórè lé lọ. Nígbà ó délé ìbànújẹ́ gorí ẹ̀mí rẹ̀. Ó jẹun kò lè jẹun pọ̀, ó sùn kò lè sùn dáadáa. A ti ṣerú eléyìí sí. Àmọ́ kò bá lẹ́mìí jẹ́. Ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù. Ọjà kan ń bẹ nínú ìlú Lánlọ́yẹ̀ tán máa ń ná lọ́jọ́ kẹsàn-án. Ọjà yìí gbòòrò dáadáa. Àwọn oríṣiríṣi ìgbèríko láti máa ń wá nájà yìí. Arákùnrin kan ń bẹ tá à ń pè ní Láwálé. Láwálé yìí lówó lọ́wọ́ níwọ̀nba. Ó lówó lọ́wọ́ níwọ̀nba, ó sì tún gbajúmọ̀. Òun náà máa kó nǹkan wá tà nínú ìlú Lánlọ́yẹ̀. Ó ti ń da Àmọ̀kẹ́ láàmú wípé òun ò fẹ́ Àmọ̀kẹ́, ṣùgbọ́n Àmọ̀kẹ́ ò wo bẹ́ o. Àmọ́ lọ́jọ́ kan àgọ́ rẹ̀ kò dádìyẹ. Nígbà ó wá yá, àìsàn kan kọlù Àmọ̀kẹ́. Àìsàn yìí máa pọ̀ o, débi pé Àmọ̀kẹ́ ò lè jẹun, kódà kò lè bẹ́nikẹ́ni sọ̀rọ̀. Àìsàn yìí le débi wípé níbi ẹsẹ̀ rẹ̀ báyìí ibì kan wú ń bẹ̀, débi pé ó wú débi pé ó fẹ́ dàbí kó bẹ́. Irú àìsàn òun rèé. Bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti ṣe gbìyànjú lóríṣiríṣi, wọ́n ti ṣàgbo lóríṣiríṣi, wọ́n ti lo oògùn fún pé káìsàn náà kó tiẹ̀ lè gbọ́. Àmọ́ kàkà kéwé àgbọ̀n dẹ̀, ìṣe ló tún lè sí i. Àìsàn yìí mà tán lára Àmọ̀kẹ́. Ìròyìn kàn lẹ́dọ̀ Àlàdé náà pé ara Àmọ̀kẹ́ mà yá. Òun náà sì lọ sí ilé wọn lọ ṣáájú rẹ̀ bó ti lè ṣe é. Nígbà ó yá táìsàn yìí pọ̀, bàbá rẹ̀ wá gbé aláwo ńlá kan dìde. Aláwo yìí gbóná, aláwo yìí mọṣẹ́. Inú ìlú kan tó wà lẹ́bàá ìlú Lánlọ́yẹ̀ ni aláwo yìí ń gbé. Bàbá Àmọ̀kẹ́ gbá aláwo yìí dìde, ẹ dákun, ẹ bá ń béèrè lọ́wọ́ Fáà, irú àìsàn olóṣèọmọ òun yìí, ẹ bá ń béèrè lọ́wọ́ Fáà, ẹ bá ń béèrè, ẹ dákun. Babaláwo sì gbé fàjọlẹ̀ lóòótọ́. Ó sì wo irú àìsàn tí ń ṣe Àmọ̀kẹ́. Àmọ́ o, nígbà tí babaláwo yìí ó fi dáfá lọ dáfá bọ̀, ohun tó ń jẹ́ kó máa yé wọn ni wípé wọn yóò gbé ẹbọ kàǹkà tí kàdúnláyà. Àmọ́ o, ẹbọ tá a gbé yìí ó ní àwọn ìpèníjà kan nú o. Ó sì ní bá ti pẹ̀lú ẹbọ yìí. Babaláwo wá ń jẹ́ kó yé wọn wípé àfọ́kù kòkò tá à ń pè lápáàdì, inú rẹ̀ gan-an là á pẹ̀lú ẹbọ sí. Kì í wá ṣe àfọ́kù kòkò lásán o, àfọ́kù ìkòkò tóbìnrin tó fọ́ lọ́wọ́ obìnrin láti ọjọ́ tó ti pẹ́ ń là á lò tá a fi pẹ̀lú ẹbọ yìí. Ẹnu ìyá bàbá Àmọ̀kẹ́ àti ìyá Àmọ̀kẹ́ pé a ti wá ṣerú eléyìí sí, níbo láti rí àpáàdì tóbìnrin fọ́. Àti bàtẹ̀ jẹ́ pàpáàdì lásán, wo gbogbo àwọn erékìtì, gbogbo àwọn ìkùlé, lọ bóyá àárẹ̀ àfọ́kù kòkò mẹ́, a sì fi pẹ̀lú ẹbọ. Àmọ́ àfọ́kù kòkò tóbìnrin fọ́ láti ọjọ́ tó ti pẹ́, a ti wá rí. Gbogbo àsìkò tí wọ́n ń sọ̀rọ̀ yìí, àfẹ́sọ́nà Àmọ̀kẹ́ ìyún Láwálé, òun náà ń bẹ́ẹ̀ lọ́jọ́ yìí. Ó ní òun gbìyànjú bóyá òun á rí. Ó sì lọ. Àmọ́ bó ti lọ yìí, tẹ́ bá ń wà lọ lámilámi làárí, ẹnìkan kì í rábọ̀ rẹ̀. Ó ń lọ kò sí bójú wẹ̀yìn mọ́.
Àlàdé náà ti gbọ́. Lọ́jọ́ kan Àlàdé ń bọ̀ nílé àwọn Àmọ̀kẹ́ pé kóun wá yọjú sí i kóun tún wá bẹ̀ àlàáfíà rẹ̀ wò. Bẹ́ẹ̀ mọ̀ pé kò kún wọ́n ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. Ǹjẹ́ ó ti wá ń pé kóun wá yẹ àlàáfíà rẹ̀ wò. Ẹnu fèrèsé àti bá a wọlé ló wà. Ló wá ń gbọ́ tí bàbá Àmọ̀kẹ́ tó ń dárò nínú ilé pé bó o láti wá rí àfọ́kù kòkò tóbìnrin fọ́ báyìí o. Elédùà mà ṣàánú mi, jẹ́ káàárẹ̀ ọmọ mi yá. Ó ń dárò bẹ́ẹ̀. Àlàdé wá gbọ́. Ó bá rántí pé àfọ́kù kòkò kan máa ń bẹ lẹ́yìn ìkùlé òun, èyí tá Àmọ̀kẹ́ fọ́ níjọ́ sí tó fi bínú fọ́. Kíá ó bá palẹ̀ ara rẹ̀ mọ́, ó bá di lélẹ́lẹ́lẹ́. Ó bá lọ mú ìkan tó tóbi díẹ̀ ní àwọn àfọ́kù kòkò náà, ó bá mú wá sílé àwọn Àmọ̀kẹ́. Nígbà mú dé, bàbá Àmọ̀kẹ́ wò báyìí látòkèdélẹ̀ pé arákùnrin, báwo ló ti gbọ́ pé a nílò àfọ́kù kòkò tá a fi pèlò ètùtù tá a ṣe tára ọmọ mi ó fi yá. Ìgbà tí mò ń bọ̀ láìpẹ́ yìí pé kí n wá bẹ àlàáfíà Àmọ̀kẹ́ wò ni mò ń gbọ́ tẹ̀ ń dárò bẹ́ẹ̀ pé wọ́n nílò àfọ́kù kòkò. Kíápà ọ̀rọ̀ ṣe ti aláwo. Nígbà aláwo yìí dé, òun náà yẹ owó lóòótọ́, ó rí pé àfọ́kù kòkò obìnrin ló fọ́ lóòótọ́, ó sì ti pẹ́. Ó bá pèlò ètùtù tó ṣe sínú rẹ̀. Kódà Àlàdé gan fúnra rẹ̀ ló ti bá a gbẹ́bọ̀ náà. Wọ́n sì pè lọ sí kòríta mẹ́ta tí ń dà fún àlejò. Nígbà tí yóò fi tó ọjọ́ mélòó méjì mẹ́ta kan, ẹ̀yin kọ́ yìí, Àmọ̀kẹ́ dìde sórí ẹsẹ̀ rẹ̀. Ẹ̀kọ́ ń wọlé, ewé sì ń jáde. Ara Àmọ̀kẹ́ yá o. Nígbà ara Àmọ̀kẹ́ yá, inú ilé ń bẹ̀ ló wà. Bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ń ṣáájú rẹ̀, wọ́n ń mójútó kó bá lè jẹun dáadáa. Àlàdé bá dé pé kóun wá wà láàfíà ara rẹ̀ o. Nígbà Àmọ̀kẹ́ Àlàdé ó bá ń bi pé kí ló wá ṣe ń lé wa. Bàbá Àmọ̀kẹ́ wá ń jẹ́ kó yé pé ó máa dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ kó o sì máa dúpẹ́ lọ́wọ́ arákùnrin yìí. Ohun tá a fi pèlò ẹbọ tí babaláwo ní wá arákùnrin òun ló máa bá wa pèlò rẹ̀, òun ló máa bá wa mú wá. Àmọ̀kẹ́ ní irọ́ o. Ẹ wá gbọ́ tálàdé wí. Àlàdé wá ń jẹ́ kó yé bàbá Àmọ̀kẹ́ àti ìyá Àmọ̀kẹ́ wípé bàbá o, ṣé ẹ rí àpáàdé tí mo mú wá yìí tá a fi pèlò ẹbọ yìí, Àmọ̀kẹ́ fúnra ara rẹ̀ gan-an ló fọ́. Abànìṣá wò ó wá ń jẹ́ kó yé wọn pé òun bá Àmọ̀kẹ́ sọ̀rọ̀ ọ̀fẹ́, òun nífẹ̀ẹ́ rẹ̀. Àmọ̀kẹ́ ò gbà, òun ń dà láàmú, ó sì gbé kòkò omi òun, ó fọ́ mọ́lẹ̀, dominú rẹ̀ ló sì fọ́ mọ́lẹ̀. Òun ò ti bínú, òun sì kó lọlé láì mọ̀ pé ó sì máa wá padà wá wúlò. Bàbá Àmọ̀kẹ́ ọba dìmọ̀ gbàgì, ọba dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ó wá ń bi Àmọ̀kẹ́ léèrè pé Àmọ̀kẹ́, wo arákùnrin yìí, ǹjẹ́ ohun tó ṣe yìí, ǹjẹ́ ó tiẹ̀ lè mú ọ láti tiẹ̀ gbọ́ ohun tí ń wí kó o tiẹ̀ gbà fún láti ṣe àyálẹ̀ẹ̀dẹ̀ rẹ̀. Àmọ̀kẹ́ wá sọ̀rọ̀, ó ní bàbá mi, bí n bá tiẹ̀ ro ti gbogbo nǹkan, àfi kí n dúpẹ́ lọ́wọ́ Àlàdé torí pé kò wo àṣìṣe mi, ó sì tún dúró láti dóòlà ẹ̀mí mi. Ní tinútinú mo gbà láti ṣe àyálẹ̀ẹ̀dẹ̀ Àlàdé. Bàbá rẹ̀ wá ní àṣé asunkùnsímú fi kún pamọ́ ni. Bí ò bá wá níkun, á padà wá ń kẹ̀lẹ̀bẹ̀. Asunkùnsímú Àmọ̀kẹ́ tó fi kún pamọ́ jọ́sí kò wá níkun mọ́, ó padà wá ń kẹ̀lẹ̀bẹ̀. Ṣé ẹ ti wá rí wípé ohun Elédùmarè ọba mi bá ti kọ, kò sí nǹkan tó lè yí dà láéláé. Òun kan náà lè pẹ́, kódà ó lè láwọn ìpèníjà kan tó lóyìnbó ń pè ní challenges. Bó ti lè hùn kó rí, kádàrá padà wá ṣẹ. Asunkùnsímú fi kún pamọ́ ni. Bí ò bá wá níkun, ó dá mi lójú yí padà wá ń kẹ̀lẹ̀bẹ̀. Ibí ni ìtàn Asunkùnsímú ń parí sí látọwọ́ olólùfẹ́ yín Àdìtú Ọ̀rọ̀. Ẹ ṣé wo bẹ́ẹ̀ ti bá mi wo ìtàn yìí, láṣẹ ọba mi Èdùmàrè. Láìpẹ́ a ti mú ìtàn mi wá kẹ́ fi jẹ̀gbádùn. Kí n tó máa lọ, ẹ dákun YouTube channel mi, ẹ lọ bá mi subscribe síbẹ̀. Láṣẹ ọba mi Èdùmàrè, iná ò ní tán wò yín láéláé. Ẹ ṣé wo, mo dúpẹ́ o, èmi ti yín tòótọ́ Àdìtú Ọ̀rọ̀.